ilé-ẹjọ́ yọ̀ǹda Abba Kyari wọ́n ní kò lẹ́jọ́ jẹ́ lórí àwọn dúkìá tí kò kéde. ilé-ẹjọ́ gíga tó jókòó nílùú Àbújá ti wọ́gi lé ẹ̀sùn tí wọ́n kà sí igbákejì kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nígbà kan rí Abba Kyari lẹ́sẹ̀ pé ó kọ̀ láti kéde àwọn dúkìá rẹ̀. Bákan náà ni ilé-ẹjọ́ yọ̀ǹda lórí ẹ̀sùn náà. Adájọ́ James Omotosho ló gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn 23 tí àjọ tó ń gbógun ti oògùn olóró lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA fi kan Abba Kyari. DCP Abba Kyari àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì ni wọ́n fojú ba ilé-ẹjọ́ pé kí wọ́n sọ pé àwọn ni wọ́n ní àwọn dúkìá kan nínú ìdájọ́ rẹ̀. Adájọ́ Omotosho kùnà láti kó ojúlówó ẹ̀rí wá sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan Kyari. Kí ni tó ṣẹlẹ̀ ṣáájú gan-an? Ọjọ́ 14 oṣù kejì ọdún 2022 ni NDLEA kéde pé Kyari wà ní àhámọ́ òun lórí ẹ̀sùn pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó ń ta oògùn olóró. Ìkéde náà ló wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ Amẹ́ríkà FBI sọ pé kí ọ̀gá ọlọ́pàá náà wá sọ tẹnu rẹ̀ lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú afurasí oníjìbìtì orí ayélujára Hush Puppy. Àwọn ọlọ́pàá 4 míì ní NDLEA fẹ̀sùn gbígbé oògùn olóró náà kàn yàtọ̀ sí Kyari. Bákan náà ní ọjọ́ 21 oṣù kejì, Kyari pé àjọ NDLEA lẹ́jọ́ lórí pé wọ́n fi ẹ̀tọ́ òun dùn òun gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àti lórí bí wọ́n ṣe fi òun sí àtìmọ́lé. Nínú ìwé ìpẹ̀jọ́ náà ló ti ní kí ilé-ẹjọ́ kan nípa fún NDLEA láti fún òun ní owó gbà-má-bínú tí iye rẹ̀ tó $500 mílíọ̀nù lórí bí wọ́n ṣe tẹ ẹ̀tọ́ òun lójúmọ́lẹ̀. Ó tún ní òun fẹ́ kí NDLEA tọrọ àforíjì lọ́wọ́ òun nínú àwọn ìwé ìròyìn tó gbajúmọ̀ káàkiri Nàìjíríà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.